Hello everyone, I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Mo ti mọ̀ rí ẹjọ́ ta lè béèrè ọmọ mi àbí kí ló sọ mi ò mẹ́ kí ni tèmi pẹ̀lú tiẹ̀ ó ti gbàgbé wo òní lọ́jọ́ pé sọ̀rọ̀ pé mo sọ fún ẹ lọ́jọ́ sí ipò ọmọ padà rí mi èmi ló ti wá rí báyìí o ó yá jẹ́ ká máa lọ. tẹ̀lé lọ síbo èmi àti ẹ ìwọ àti ta ni ta ló fẹ́ tẹ̀lé ọ èmi ò bọ́ ní májàmú kankan ìwọ àti ìyá mi tẹ̀jọ́ ní jẹ́ májàmú èmi kò sí tọ́kàn pẹ̀lú tiyín jẹ́ kí n sọ fún ẹ èmi àti òní májẹ̀mú kankan mi ò ní kankan láti bẹ́ẹ̀ ṣe mi ò ní kankan láti bẹ́ẹ̀ rìn pọ̀ èmi ò sí láàrin yín mọ́ jọ tó yọ lọ́run ẹ̀yin àti ìyá mi lẹ́jọ́ ní májẹ̀mú tẹ̀jọ́ dá kò sí tọ́kàn pẹ̀lú ìwà ní àti ìyá mi. iyún èmi náà lẹ́nu ẹ wo ìtẹ̀lẹ́jọ́ kankan bọ̀rọ̀ àsìkò tí tọ́wọ́ gbà yìí òní ló máa tẹ̀lé mi lọ ọ̀yá jẹ́ ká máa lọ. ó dàbí pé ẹ̀fẹ̀ lọ́rọ̀ gbọ́ wọ́n nígbà tí wọ́n pariwo lé lórí tí o gba aládùúgbò wa pélé lórí kò ní tó pé ẹ jọ. lẹ́nu ẹ̀ ó yá jà lọ. sẹ́mi àti ẹ ará àdúgbò wèrè oníranù olórí burúkú olòṣì wèrè èmi á tẹ̀lé yín lọ kí ló kàn mí pẹ̀lú tiyín ẹ̀yin àti ìyá mi lẹ́mọ̀ mọ́jà mo òṣì tẹ́jọ́ dá kí ló wèrè kí lè tẹ̀mí pẹ̀lú tiyín ó ṣe dúró tó wá pélé ẹ lórí kí o gbára àdúgbò orí ẹ bó ṣe rí oníranù burúkú wọn mọ kankan. Olúwẹ̀rí àgbòjò ọ̀tá àgbà omi làbùwẹ̀ ìbá bomi bínú Olúwarẹ̀ àrùbí oyin ẹni bá bomi ṣọ̀tá o Olúwarẹ̀ àjẹgbá. Ẹ káàsán ma. ẹ káàsán. Ṣé wà? Ẹ pẹ̀lẹ́ ma ṣáájú wa. Ṣé lẹ́jà? Ó wà ẹ wò ẹyọkọ tó kù náà ni. Ẹyọkọ náà mo nídìí. Èló wà lẹ́yọkan ilé ìbá? 2.5 ní jálẹ̀. Ẹja kékeré ilé 2.5. Ẹ wò ẹ má sọ pé kékeré o kí tó rira láàárọ̀ mẹ́wàá mo rà wá ẹyọkọ tó kù nìyẹn. Ẹ jẹ́ mi fi 1,000. One what? 1,000. Bóyá kí n má bínú 1,000 yẹn kéré o. Mi kò rira bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ mo nílò ẹ̀ gidi gan. Wàláì. 1,000. 1,000. 1,000 yẹn kéré. Gba 1,000. Àwọn gbọ́n ló rà bẹ́ẹ̀. Ẹ jẹ́ léyìí. Ẹ jẹ́ fún 1,000. 1,000 rà. Ṣé tàbẹ̀? Lóde ẹ wò náà. Ẹ jẹ́ léyìí kọjá 1,000. Ẹ bá mi ẹ jọ̀ọ́ ẹ kà fún mi ẹ jọ̀ọ́. Ẹ wo price yẹn kéré o Bọ́lá pé jẹ́ customer mi ṣe máa fún yín 1,000 yẹn o. Ẹ ṣe gan gbọ́ ẹ. Ó yá ṣe lè mú. Mi ì lè máa mú. Ẹ bá mú lájọ́ kan. Ìjà yìí. Ẹ káàsán. Ẹ káàsán máa fẹ́. Ẹ kọjọ́ mẹ́ta. Báwo ni? A dúpẹ́ lọ́wọ́ náà. Ẹja ṣe kù. Ẹja ti tàn. Ilé nǹkan.
Ẹ wo ó ti tọ́ ẹyọkọ tó kù náà lọ́ra yìí. Bọ̀dá tó dúró yẹn ti rà. Lásán yìí mo dẹ̀ láìké lẹ́nu. Wọ́n ti rà á iṣẹ́ láìlọ́gọ̀ mo lọ bá wọn mú sí i. Wọ́n ti rà á. Èló ni? Ẹ ní láti mọ̀ wọ́n ti rà á sẹ́. Awarawa wa ń bí ẹ lè sọ fún mi náà èló ni. Èrò price yìí ò ṣe sọ síta bọ̀ ọlá pé wọ́n jẹ́ customer mi lóye kí n ta fún wọn price yìí. Èló ni mà? 1,000 naira mo ta fún wọn. Mo kì í máa fún yín 4K around. Ẹ sọ pé kí lẹ sọ? 4,000. Ó yá ẹ wá mu. Ẹ wá mu. Ẹ bá fẹ́ mẹ́ja fún wọn. Wọ́n á mú bí ti bò ẹja tí mo ti ná tẹ́mi àti ìjọ sọ. Tó bá máa fi dùrọ̀ lẹ̀ wọ́n máa gbé mi. Ọ̀nà máa bá yín mú mi wà náà bro. Irú kàtìkàtì wo nìyẹn? Kúrò àgbéṣọ́ fẹ́ wọnú mi Ọ̀rọ̀ ni. wọn náà san pa èyí 4,000 1,000 máa lè fẹ́ fún mi. Ọ̀gbẹ́ni farabalẹ̀ o. Ó lè nà mí lára pa yín. Sísá ẹ̀ wo olówó kì í bá èèyàn píkì Ẹ náà pé nǹkan mi ìṣẹ́yìn méjèèjì. Ẹ lọ bá wọn gẹ́ẹ̀tì mi. Tẹ bá dẹ̀ tún gẹ́ẹ̀tì mi lọ tó bá yẹ pé ọ̀kan náà ni mo ṣe lè padà wá. Ok, ẹ ṣé máa. Tí wàá lẹ tẹ̀lé lè tẹ̀wù. Nítorí pé nǹkan fún yín 4,000 nísìnyí ẹgbẹ́ja fún torí pé mi ò lówó lọ́wọ́ àbí. Ẹ ti fẹ́ máa sunkún. Mi ò ṣe ní sunkún. Àníkẹ́ ẹ dúró tó bá máa fi dìrọ̀ lẹ́yìn. Tẹ́mi dúró. Ẹ̀yin mọ̀ pé tẹ́mi fẹ́ jẹ ẹṣin. Ọ̀rọ̀ owó là máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ọ̀rọ̀ owó. 1, 2, 3, 4 1,000. Bí a kẹ má bínú ẹ padà wá. Jàmùlá tí sómi ò lálò tí sódò táyé omi sánilé ilé rẹ̀ ó yé mẹ́ja. Dání ìbẹ̀rẹ̀ oṣù ṣẹ̀ǹgẹ̀ ṣé olóhùn yá ìwà wẹ́dẹ́wẹ̀ ìṣàwẹ́dẹ́ kó tó wẹ mọ́ bẹ́jọ́ ló bá sọ àrílẹ̀ omi bárò gidigba bá gbẹ́rẹ́ lálẹ́ odò àrílẹ̀ odò kedere párádà. Àṣàkẹ́ àwọn máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ́lẹ́pẹ́ ẹ lára mi àwọn ọmọdé irun ọ̀bà tí tẹ̀mí mi légbodò. Ọ̀rọ̀ náà wá ṣe kẹ́kẹ́ báwo ló ṣe ṣe bóò ló ti rìn. Mo máa ní wá ṣeré lórí òkè yẹpẹ ni àwọn ọmọdé irun bá kó mi náà. Wò ó wá mọ́ ọ lọ àmọ́ tó bá délé bá ń jíṣẹ́ fún yèyè èmi náà ò ní pẹ́ wá. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Omi sánilé Àmọ́ Àṣàkẹ́ mo kàn ní ìbú ọgbọ́n ni o ó rọra máa ṣe lórí òkè yẹpẹ tó wáyé o àwọn ọmọdé irun wọn burú pọ̀ o. Ire o. Èmi náà mọ̀ àmọ́ wá bá mi jíṣẹ́ fún yèyè bó bá délé sọ fún wọn pé mi náà ò ní pẹ́ dé àyùn wọn gan ti ń yun mí. Ó dáa o ó jíṣẹ́ o. ládé kojú alágbò lódò yèyé o yèyé ọmọ yèyé o yèyé omi yèyé o yèyé ńlá yèyé o yèyé ẹja olókun olúodò. Ó ṣe ẹrẹ̀wọ̀ obìnrin lálẹ́ odò iye mi àbẹ̀ní ti ń bẹ lálẹ́ odò ẹja ńlá ti ń danú bú àbẹ̀ní arẹwà obìnrin o. Ìran ẹja kéékèèké ní gbére lálẹ́ odò tá ní lálẹ́ odò párọ̀ gidigba bá gbéra kedere láàrílẹ̀ odò. Òjijì ẹja gbìdìgbìdì rẹ òjijì kò déédéé burú ọmọ adárin ló dá lóró. Bàbá mú jìjì bàbá mú ọmú a máa gbé ní alálàgbàlógún o alálàgbàlógún o mi. Ayé lé o, owó ìṣòwò ayé kan. Mi ò trust ẹ. No. Tó bá jẹ́ lórí ẹ̀ mi ò trust ẹ. I don't trust anybody. Mo là ń lọ.
ibi tí mo rí gẹ́lẹ́ òun lélẹ̀ kò sí yàtọ̀ rárá bí lójú àlá tí mo sọ fún bí mo ṣe rí gẹ́lẹ́ odò yẹn lélẹ̀ wo mo rìn báyìí mo rí bẹ́ẹ̀ wo èmi àti ẹ̀ mo lọ pàdé ẹ̀ bẹ́ẹ̀. jóná omi pé obìnrin tó lọ pé o bá pàdé lójú àlá ẹ̀ inú omi tẹ́ ti ríra lélẹ̀ inú omi ilẹ̀ ti pàdé. bí mo ṣe rí ni. ọ̀rẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ ó léwu o ó léwu gan. jẹ́ kí n bẹ ní question kan náà ṣé kò sí anything láàrin ẹ̀yin méjì ṣá. bíi. kò sí pé ẹ̀yin méjì bóyá ẹjọ́ ṣe nǹkan papọ̀ lójú àlá yẹn. lójú àlá yẹn mo rí pé akànsáhùn eré ìfẹ́ bí kéèyàn máa romance kádìjọ́ máa. Jesus Christ dúró ó dàbẹ̀ ni pé ẹjọ́ ń ṣe kí ni ẹjọ́ ń ṣeré ìfẹ́. pé kéèyàn play love right. wo ọ̀rẹ́ ó dangerous o bí ọdún mo ti sọ fún ẹ several times mo ní kó máa wá sí church mo ní kó máa pray mo ní kó máa fast ìwọ nìkan yìí náà ni wàá gbé dúdú wàá gbé pupa tó bá ráàfin gan wàá tún gbé báwo ni o ṣe ni máa lára kó máa pàdé obìnrin ẹ tún jọ ń ṣeré ìfẹ́ which is not good. ṣé bídìí wà nù eré tájọ ṣe nínú. lùkà kò máa dá kéèyàn má máa believe nǹkan kò máa dá kéèyàn má máa lọ ṣọ́ọ̀ṣì o wò ó jẹ́ kí ṣàlàyé nǹkan fún ẹ tó mọ kó torí tó ṣẹlẹ̀ lójú àlá ẹ mi ò lè pa ọ́ tẹ̀ ẹ̀mí èṣù gbáà ni. dáàlèdì. ó tún sọ pé dáàlèdì rọ dáàlèdì kọ dáàmà ni báyìí kí pa ọ́ tẹ̀ ẹ̀mí èṣù ni. ẹ̀mí èṣù ni. bí ọdún in this life there is nothing like God kò sí kan tó ju àdúrà lọ kò sí kan tó ju àwẹ̀ lọ tẹ́wọ́n ní pé let me tell you something ọjọ́ wo lórí tí mo wá bẹ́ẹ̀ rí kí n sọ pé mo lálàá kan báyà mo rí Yemọja kàbí mo rí kinní kan ọjọ́ ni mo sọ fẹ́ rí. èmi ò rí nírí pé mo lè. o tún sọ̀rọ̀ máma sọ why are you talking like this. it's true. bí ọdún jẹ́ kí n sọ fún ẹ tẹ́ni ọkùnrin tó bá ti bóbìnrin lájọṣepọ̀ lójú àlá ògo ti sọnù lára ẹni yẹn. really. talk less of kama sọ pé inú omi my guy wo bí o ṣe wáyé ògo gan ti tán lára ẹ kẹ́ni mo lè sọ fún ẹ ní pé kó lọ máa gbàdúrà lọ kún fàdúrà o ọ̀rẹ́ ní ìdádúrà gidi. dúró mi ò lè pa ọ́ tẹ̀. gamis ògo ti tán lára mi nìyẹn. èmi ò mọ but advice kan tí mo máa fún ẹ ní wípé ọ̀rẹ́ o ní láti tẹ̀ra máa dùn and the end of the day mo máa ń wọ ọ̀nà ẹ wípé gba Jésù sáyé ẹ. you need Jesus in your life my friend. gba Jésù sáyé ẹ tó bá gba Jésù sáyé ẹ ò ní máa lá àwọn àlá oríṣiríṣi pé òun lálàá orí Yemọja òun lálàá orí everybody. bí mo ṣe ṣe pẹ̀lú obìnrin yẹn ògo mi ti lọ. ó tún béèrè lọ máa gbàdúrà lọ kún fàdúrà àdúrà ẹ lọ̀rẹ́ nígbà ẹ nínú omi bóbi lájọṣepọ̀ tẹ̀ra máa dúrà let's go àbó lọ lé mọ́ jẹ́ ká máa lọ let's go. kòròfo lásán ló dúró yá mi. let's go ọ̀rẹ́. let's go náà tó tún fẹ́ lọ bá Yemọja ni let's go nǹkan tí mo fẹ́ sọ fẹ́ ló ti sọ fẹ́ onídàádúrà let's go náà àti o tún fẹ́ wọnú omi ní òkè o tún fẹ́ lọ bá a bí èmi ti lọ let's go. Alagbalugu omi o yeye mi yeye o Yemọja. Àṣàkẹ́. tí ṣomi lálóláló tí ṣodò táyétáyé omi èyí ló rán mi sí ẹ ṣé kò lè o pẹ́rẹ́ kò lè wọ́n ní kí n gbé kinní fún ẹ. ọ̀gá gbáṣọ aláṣọ wọ̀. bẹ́ẹ̀ ni níwọ̀nba tó bá ti mú mi kò sí nǹkan tó fẹ́ yí paradà sí tó paradà sí kò dẹ̀ sí nǹkan tí yóò rí ṣe ti lọ. yeye o yeye ńlá yeye o yeye ẹja olókun olúodò aláṣẹ odò. ǹda o ṣeun ẹ kú àdúró tì
wá bá mi jíṣẹ́ fún yèyé lálẹ́ òní. Sọ fún wọn pé mi gan ò ní pẹ́ dé, àrùn wọn gan ti ń yún mi. Má wàá pẹ́ o. Ẹ ṣeun. Iye mi àbẹ̀ ní lálẹ́ odò. Irú ẹja kéékèèké ní gbéra lálẹ́ odò tá kì í lálẹ́ odò. Bẹ́jà la bá gbéra kedere ni. Ẹ ṣeun. Wá. Kí ló dé tó? Dé kọ́kàn ṣe pé ò rí mi ò dá ò mọ̀ mi rárá. Ẹ nà ó mo rí ẹ kí ló wà nínú ẹ̀kọ́ òkè iwájú aládùúgbò mo dẹ̀ kọjá mo rí ẹ mo kí ẹ sọ kí ló tún fẹ́. Ó wá ga o. Ṣé mo pé nǹkan tó ṣe lọ́jọ́ ṣe mo kó dùn sí? Ó dùn. Ìwà gidi kọ́ ló hù lọ́jọ́ yẹn o. Ìwà burúkú gbáà ló hù lọ́jọ́ yẹn. Ó bá mi níbi tí mo ti fẹ́ rajà. Ó bá mi bẹ̀ nìyẹn. Wàá dẹ̀ fi mí lẹ̀ kí n rẹja mi. So ó wá jẹ́ pé ẹja tí mo fẹ́ rà gangan tí mo fẹ́ lò fún nǹkan tèmi fẹ́ lò fún. Ẹjẹ ló wá wúwo tí wọ́n ní pé wọ́n fẹ́ rà o wọ́n wá lọ múwó kan o ṣe bí olówó o ṣe bí Dangote lọ́jọ́ ẹ. Látọjọ́ ẹ ń sìn mi ò ríṣẹ́ ẹ ṣe láti gbà ẹ títí dòní bí mo ṣe ń sọ èmi tí ò ríṣẹ́ ẹ ṣe. Wọ́n ti ẹ̀ bà láìfù mi jẹ́ ni kò dá bẹ́ẹ̀ náà wọ́n ti ẹ̀ bà iṣẹ́ yẹn jẹ́ mọ́ mi lára. Kí ló dé náà? Ṣorí ìran dáadáa ṣe. Mo rí ìran mo mọ̀ nǹkan tí mò ń sọ dà. Mo mọ̀ nǹkan tó ń sọ. Toro gbogbo ẹlẹ́sìn ó ń dá gbogbo ẹlẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó ń dà lẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. Ìwọ àti ta ni ẹja wo lòun rẹ̀ ẹja wo ló ń gbà lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ máa deny àbí. Deny ta ni ṣé o mẹ́ni tó ń bá sọ̀rọ̀. Lọ́dọ̀ yẹ lẹ́ja. Ìyá oníṣàkì. Ìwọ fẹ́ dáná lé gan sef mi ò ẹ́fà lọ sọ́jà lọ rẹ̀ jàre màámi ló máa ń lọ. Ó ti gbọ́ màámi ló máa ń lọ. Ó wá sọ pé orí èmi pẹ́pẹ́ sí orí èmi kan èmi bà iṣẹ́ kan jẹ́ èmi ṣe kíní kan rárá iṣẹ́ kan ni mo bàjẹ́ àlùkò. Owó ètò fi wá ń parọ́ òṣì mọ́ mi báyìí. Parọ́ mọ́ ẹ̀ bí ti Ibo láti jọ pàdé. Àjọ pàdé lọ́dọ̀ yẹ lẹ́ja. Àbí oníṣàkì. Wọ́n jọ torí ọlọ ayé òní dúró mọ́ ẹ o. Wọ́n ní sọ́kàn tí ò ṣe tiẹ̀ mọ́ ẹ o. Torí amúkágbé ojókòó sí ìbáyìí sí o skip bíi ti dísìkì tí ò dáa. Ó wá ń bá mi sọ̀rọ̀ wèrè pé èmi gbẹ ẹja lọ́wọ́ èmi ṣe kíní kan. Kí ló dé mi àtẹja papọ̀? Jọ o ti gbọ́? Wọ́n ní nǹkan tí ò ṣe tì ayé òní dì mọ́ ẹ o. Kí ló tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dí wanted láì ṣe mi? Máa gbọ́n kan tó òde wá dúró òde wá embarrass mi rubbish wo nìyẹn. Ifá tẹjú wọn mi kó wọ̀ mí re ni. Ó bó ṣe wò mí wò kú ọ̀dẹ̀. Wo má bá mi ṣerú ẹ̀ mọ́. Ayé pé mò ń parọ́ nìyẹn. Nínú ọ̀pá ògiri ló mú. Kí ló dé gan-an? Ó dẹ̀ ń parọ́ mọ́ mi wá sọ fún mi pé ilé ẹlẹ́ja kan ilé oníkíní kan jọ́ nítorí Ọlọ́run wọn ò ní parọ́ máa yóò ní dúró nǹkan tí ò ṣe tiẹ̀ mọ́ ẹ̀. Ó ti gbọ́. Wo lọ sí everywhere níbi tó ti ń ta nǹkan kan káàkiri àdúgbò wọn máa sọ pé mi ìwà sọ́dọ̀ wàrà anything rẹ̀ tí màmí ò bá lọ pé kọ́ lọ rà àbúrò mi á lọ. Ó ti gbọ́. Ó sì wà tí mo gbọ́dọ̀ ṣe lọ́jà o. Wo ojú ẹ̀yẹn bóyá ó ti ń dán. Ayé pé mi ò mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Ó mọ̀ òun ló yẹ kí kó rí ẹsùn sẹ́yìn ọ̀dẹ̀ kò tiẹ̀ jẹ́ kí n mọ bí tí mo tiẹ̀ fẹ́ gbà mú. O ò lè mọ̀. Ewúrẹ́ ọ̀dẹ̀. Ṣé mi mọ̀ nǹkan tí mò ń sọ ni? Ọmọ yẹn nìdá. Wo gbàgbé o ṣó ti ojú àtúrà rí o ṣó ti yẹ ìwọ try láti bà tèmi jẹ́ ni èmi náà máa try láti ṣe kí ni láti bà tiẹ̀ jẹ́ wọ́n lo ṣì burúkú yìí. Ẹni Ọlọ́run bá bùn ó bùn mí o. Ẹni Ọlọ́run bá bùn ó bùn mí o. Ẹ lẹ́ o. Ẹra o. Àdúrà yín ọgbà o. Ẹ mà sí òun mi o. Ọ̀nà yín ọ̀la o. Arákùnrin ẹ wá ẹ dákun ẹ wá mi. Bàbá ẹ ra sà. Àdúrà yín ọgbà. Àmín sà. Ẹ ra àánú gbà o. Àmín àmín. Ẹ̀yin náà dàgbà o. Ibi ò ní pa yín. Ọ̀nà rí ọ̀la. Ẹ̀yin arákùnrin aya rẹ̀ ń kọ́. Aya èmi mà tí màrí mi tí ìfẹ́yàwó mi tí ẹ̀ tí ní girlfriend gan pé máa fẹ́yàwó aya kẹ aya ẹ bá kò sí wàhálà bàbá. Ìwọ́dà arákùnrin. Mo wà pẹ̀lú yìí èmi tí ń lọ gbà tẹ béèrè aya mi ìdẹ̀ tí láya mi ìdẹ̀ tí ní girlfriend. Ọ̀rọ̀ mo sì ń bá yín sọ̀rọ̀ ẹ̀ sì ń fi mí lẹ̀ lọ wọ́n yín lè bú àgbà. Ìgbà tẹ́ dẹ̀ béèrè ìyàwó tí mi dẹ̀ níyàwó so kí mo ti mọ̀ pé ibi tẹ́ ń lọ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ so reason nìyẹn tó jẹ́ kí máa lọ ẹ má bínú bàbá. O sì ń fi mílẹ̀ o sì ń lọ yìí ò ní pé mi ò mọ tí mò ń sọ. Bàbá torí ọ̀rọ̀ yẹn fọ́nì sí mi torí ìmù ẹgbẹ́ gbági tó tá lè ní reason nìyẹn tó jẹ́ kí máa lọ ẹ má bínú bàbá ẹ gbọ́ ẹ jọ ẹ má bínú. Èwo lẹ́yìn ọmọ tó ẹyin sí tó ń pè ní ẹgbẹ́ gbági. Because kò yé mi ní ìgbà tí mi ò tí ì máa rí tẹ̀lé béèrè aya mi so mi ò reason nìyẹn tó jẹ́ kí máa sọ bẹ́ẹ̀.
ẹ má bínú ṣẹ́gbọ́. ìwọ́dà Àṣàkẹ́ ńkọ́. Àṣàkẹ́. Bàbá, Àṣàkẹ́ tẹ́ ń sọ yìí ojú àlá mo ti máa ń rí. Èmi ò níyàwó tí ó já Àṣàkẹ́ lójú ayé ṣùgbọ́n ojú àlá mo ti máa ń rí. Tó kò dẹ̀ lẹ́nìtì pẹ̀lú mi, ìṣe ìyàwó mi. Báwo ni Àṣàkẹ́ ṣe jọmọ́ pé ìyàwó mi kò ṣe ìyàwó mi náà? Yẹn ni pé àlágọ̀ tí wọ́n ń wí náà nù àbí? Ọ̀dà. Wo arákùnrin, bọ́ọ̀bà lẹ́nu àgbà ń rùn. Ohun tẹ́mi fẹ́ sọ fún ọ ni pé á dáa kó o múra kó o gbáradì o. Ọjọ́ alẹ́ rẹ má bàa burú. Kó o gbàdúrà kó má bàa gbàdúrà lórí ọjọ́ alẹ́ rẹ. Kí ọ̀nà rẹ ó lè bá a là, ọ̀nà má bàa dàrú mọ́ ọ. Wo tó o bá tètè ṣe nǹkan lé lórí, yóò burú jáì. Débi pé agbára rẹ gan ò ní fẹ́ ká mọ́. Ó sì lè padà já sí kúkúrú ẹ̀mí fọmọkùnrin. Ọ̀rọ̀ àánú gbà o. Ẹni Ọlọ́run bá bùn ó bùn mí o. Ẹni Ọlọ́run bá bùn ó bùn mí o. Ẹni Ọlọ́run bá a máa ń pọ̀rọ̀ yìí lówó mọ́ ńlá ronú. Ó ń bá bùn ó bùn mí. Ẹ dúró o. Bàbá tó bá mi sọ̀rọ̀ yìí ó rọ̀rọ̀ yìí sọ o. Èmi gan dẹ̀ ṣe mistake ńlá o. Ó dẹ̀ kí n béèrè pé kí ni ọ̀nà àbáyọ. Mo kàn yín mú sí àbá mo kúrò lọ́dọ̀ wọn. Ibo ni mo ti jẹ́ n tètè padà bóyá mo máa rí bàbá yẹn padà. Wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀. Ẹ dúró. Bí ọ̀bá dẹ̀ sì ló ń ṣe àwọn ètò yẹn, abẹ́ẹ̀ ni wọ́n máa fà sí. Ibi mo ti rí bàbá yìí náà. Ẹ ra sàn. Ẹ ká san ẹ pẹ̀lẹ́. Ẹ ra sàn. Ẹ jọ bàbá kan ni mo béèrè bí. Bàbá yẹn ó máa ń mú ìgò lọ́wọ́. Ó dé ìgò báyìí. Ó máa ń mú igi lọ́wọ́. Ó máa ń tọrọ bára ní junction yìí gbọ̀ngbọ̀n. Ẹ dúró náà, tí n bá ní bóyá mi ìgbọ̀nyìn yé ẹni ẹ béèrè bàbá kan nínú àdúgbò wa. Kò sí bàbá kankan tó ń tọrọ bára ládùúgbò wa yìí. Kò sẹ́ni bọ́ọ̀lù. Mo ṣẹ̀ṣẹ̀ rí bí ni. Ó dà bí ó ṣe dúró lélẹ̀. Mo dúró bí ó dúró síbi. Kódà ó lóògùn dúdú báyìí àjọ ń sọ̀rọ̀. Ó sì kò tí tó 5 minutes. Ọ̀gbẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ mi. Èmi ò ń ṣe àjèjì ìlú yìí. Ilé mi ló ń wò lọ́ọ̀kan yìí. Mo dẹ̀ ti ń bẹ nínú ìlú yìí sì kí n ṣe ọdún 10. Kò sátọrọ bára kankan nínú àdúgbò wa yìí. Ṣó ti yẹ abẹ́tà kó ya mọ ibi tó ń lọ. Kó má jẹ́ kán mú ẹ. Ṣó ti yẹ. Dókítà náà ni ibi tí mo ti rí bàbá yẹn rè é sìn. Kò tí ì pé 5 minutes. Ó dà pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Irọ́ ẹ má bá ọ̀rọ̀ ẹjọ́ torí tọ́lọ́. Bàbá yẹn mo rí ní bíìsì kò tí ì tó 5 minutes tí mo kọjá. A ní kò sí bàbá kankan bí ibi ilé mi lélẹ̀ mi ní parọ́ tán ẹ̀. Ọ̀gbẹ́ni tètè ya máa lọ. Má jẹ́ kán mú ẹ o. Ìjẹ́lò náà ni wọ́n wá gbéyàn ládùúgbò tó ti yẹ tọ́wọ́dẹ̀ ti mú ẹ. Tètè ya máa kó rẹ lọ. Ó lóun wá bàbá lórí àwọn gbọ́mọgbọ́mọ oṣù. Bàbá kọ́. Kò sẹ́bẹ̀ kankan o. Ṣó ti yí ẹ ojú mi dáadáa. Mo mú ẹ wá síbí báyìí. Ojú ọlọ́mọ òtó òun la wà yìí. Ṣó ti yí ẹ. Èmi ò mú ẹ wá síbí báyìí pé kò máa bẹ̀ mí o. Ṣó ti yí ẹ. Mo mú ẹ wá síbí báyìí láti wá dá sẹ̀rí àfún ẹni. Kí ni mo ṣe fún ẹ nítorí olú? Ó mọ̀ nǹkan tó ṣe fẹ́ mi. Ìwọ o fẹ́ máa sọ fẹ́ mi pé o mọ̀ nǹkan tó ṣe fẹ́ mi. Ó mọ̀ nǹkan tó ṣe. Ó rántí nǹkan tó ṣe fún mi ń jọ́sí. Adúrú nǹkan tó ṣe fún mi ń jọ́sí ṣọmọ kó ti bà nǹkan jẹ lára mi. Ṣọmọ nǹkan tó bàjẹ́ lára mi sá. Ṣọmọ nǹkan tó bàjẹ́. Èmi. Wọ́n mọ̀ nǹkan tí kìíní ẹ̀ bàjẹ́ lára mi. Wo ẹ̀yà kúnlẹ̀ síbẹ̀. Jọ́nà kí ni mo ṣe fún ẹ? Wọ́n náà kúnlẹ̀ síbẹ̀. Òde jọ. Kúnlẹ̀ síbẹ̀. Kí ni mo ṣe fún ẹ náà? Òde jọ. Ṣé o fẹ́ bí mo abẹ́ ìṣeré bí báyìí? Gbójú ẹ sókè. Wo lónìí àwọn òbí ẹ méjèèjì máa fojú sùn. Ṣó ti jí ẹ? Nígbọ̀ jóná kí ló máa ń ṣe ọmọ ẹ̀yàn ọmọ ẹ̀dá dárí wọn náà? Àwíwíwíwí ẹlẹ́ni gbọ́ afọ́fọ́fọ́fọ́ ẹlẹ́ni gbà kí ni tó ṣe fún ọ? Wá wò mí o lónìí ni wọn náà ráyé mọ kúnlẹ̀ síbẹ̀. tó bá tún yà yẹ wa kò ní ṣerú ẹrù wa náà dá sẹ̀rí àfún. Bẹ́ẹ̀ni lónìí báyìí ló ráyé mọ ó dà báwọn.
nǹkan tó yẹ kójú ẹ rí náà lórí yẹn tó o bá tún ayé ẹ wà ò ní ṣerú ẹ mọ́ wá wò mí Àṣàkẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ rẹ o ṣé o mọ̀ pé àwo tó ń lò yìí kì í ṣe títí ẹ ó kù rébété kó parí iṣẹ́ àwọ̀ yìí pàápàá jùlọ Àṣàkẹ́ ṣé o mọ̀ pé àtiwọ̀ àtẹni tó ní àwọ̀ yìí ṣé o mọ̀ pé ẹ gbọ́dọ̀ pàdé. ẹ ṣe mo dúpẹ́ ẹ bá mi kí èyí ẹ bá mi kí mo dára. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o ṣùgbọ́n. èmi náà tó parí iṣẹ́ òun èmi náà ní pẹ́ kí n tó padà wálé. ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe mo dúpẹ́. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.